ó ti tàbùkù bá gómìnà tí a pè ní ọ̀rẹ́ mi nú ẹ̀ pẹ̀lú irú ìhùwàsí yẹn. Nǹkan tí gómìnà sọ, nǹkan tí mò ń sọ ó ti ń fàyọ nínú nǹkan náà. Wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi, ojú ò tì mí, tààrà lójú tì. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Eastnard Estate Shimawa agbègbè táyé ń sọ. Eastnard Homes and Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Eastnard Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Eastnard Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Eastnard Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o, má jẹ́ kó fò ọ́ ru. Ọ̀rọ̀ nípa ọkùnrin yìí tó mú ọwọ́ rẹ̀ ti fi ń bu igbá àyà ọmọge, àwọn tí wọ́n ń pè ní stripper, ní ìta gbangba ibi tí wọ́n ti ń gbafẹ́ ṣayé. Orúkọ wọn Dáńkù ni wọ́n ń pè é. Orúkọ ẹ̀ ń jẹ́ alága fún ẹgbẹ́ àwọn ọlọ́kadà tá a mọ̀ sí chairman fún àwọn Articulate Motorcycle Owners and Riders Association of Nigeria AMORAN ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀túnba Taofeek Shokoya tí gbogbo èèyàn mọ̀ sí Dáńkù. Èyí la mọ̀ pẹ̀kẹ́lù. Gómìnà sọ nǹkan kankan lórí ẹ̀, ó sì ní báwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan ṣe ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ ní dédé àsìkò yìí. Mo kí yín o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbàámu pẹ̀lú ohun tásìkò yín bá sọ lórílẹ̀‐èdè tẹ́ tí ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Olóyè Yunus Odùṣínà amúlùdùn gbogbo lábàáyíwá nílùú Abẹ́òkúta. Mo kí yín o, ẹ kú jókòó. Tó a kí gbogbo wa jákèjádò gbogbo àgbáńlá ayé pé a kú dédé àsìkò yìí. Ní agbára lọ́wọ́ Olódùmarè, ire kò ní wọ́n ní ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o. A kú kó lè dà eléyìí tí gbogbo wa tá ń bá kiri. Àmín. Lórí fídíò tí ó jẹ jáde nípa Dáńkù tó ń fọwọ́ bu ọmú ọmọge ní ìta gbangba bí wọ́n ti ń jayé lÉkòó, Ọ̀túnba Taofeek Shokoya tí gbogbo èèyàn mọ̀ sí Dáńkù, wọ́n ní ó jẹ́ ọ̀rẹ́ minú, ẹni tó súnmọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Òun sì ni alága àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ pé nínú ayé tí wọ́n ń jẹ, àwọn ayé alákátà àbí ibo náà ti ń pè é, ayé fàmílétè ń tutọ́, tí wọ́n ní wọ́n ń gbé, wọ́n ní ibẹ̀ ni wọ́n ti rí fídíò kan tí àwọn èèyàn yà tí wọ́n sì gbé jáde. Bí wọ́n ṣe ń bu ọmọ ní àyà ni wọ́n ń bù nídìí, tìdírè tàyà ni mo kọ́kọ́ fi hàn yín lẹ́ẹ̀kan, tìdírè. Wọ́n ní nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n ní wọ́n ṣà ń ṣe ayé lọ. Àwọn àti gómìnà rèé, àwọn àti gómìnà rèé, àwọn àti gómìnà rèé. Tọ́ wọ́n á ṣàlàyé pé ìgbà tí wọ́n ṣàṣe bẹ́ẹ̀, wọ́n ní wọ́n ń jayé kiri, ṣùgbọ́n gbẹ̀ngbẹ̀yìn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tún jáde pé owó ẹgbẹ́ nǹkan nínú ìròyìn yẹn, gẹ́gẹ́ bí ìwé ìròyìn tí ó gbé The Encounter tó gbé bó ṣe ṣàlàyé wípé ayé fàmílétè tutọ́ ni wọ́n ń jẹ o. Wọ́n kàn fowó ṣe yàlàyòlò falafolo níbi tí wọ́n lọ lÉkòó tí wọ́n ti lọ ń jayé, tí fídíò ti jáde. Irú ipò tí ọ̀gbẹ́ni Dáńkù tí wọ́n wà yẹn, ṣé n tó burú wà ń bẹ̀ ni láti lọ ṣe fàájì jayé ara ẹ̀ nílùú Èkó, Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́, ibi tí èrè mẹ́ta ti kìlọ̀ wá. Ẹ ṣé, a dúpẹ́ púpọ̀. Ọ̀rọ̀ tí ẹnìkan pẹ̀kẹ́lù yìí, ọ̀rọ̀ tí ó máa ṣe ìtúmùwà, ó máa ṣe wá ní àǹfààní ni. Ṣé rí, tí a bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá, tó bá ti wọ ìpèbí, ẹ̀kọ́
bí a ṣe lòpọ̀ ọlá ni wọ́n máa ń kọ́ ọba níbẹ̀. Ẹ̀kọ́ bá a ṣe jẹ́ ọba náà ni wọ́n máa ń kọ́ ọba níbẹ̀. Ordinary person náà ni ọba kó tó wọ ìpèbí. Ìgbà tó bá wọ ìpèbí náà ni ó ṣẹ̀ṣẹ̀ di ọba ló ti another person. Gbogbo ìwà tó hùn kó wà lọ́wọ́ ọba ní ìwà àìmọ̀kan kó tó di pé ó wọ̀ ìpèbí yẹn, tó bá ti jáde ní ìpèbí gbogbo ìwà yẹn ó ti kúrò bẹ́ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹni ṣe ipò yẹn, ṣé nǹkan tí ó ṣe yẹn ṣé kò yẹ kó ṣe é ni, gẹ́gẹ́ bí ẹni tó wà ní ipò tó ọlá. Nǹkan tó burú jáì ni. Pé kéèyàn máa fọwọ́ bu ọmọge àwọn strippers, obìnrin yẹn ò ní ó mọ̀ bù gbàyà. Àní nǹkan tó burú jáì ni, tó burú gan-an náà ni. Ẹ rí i pé àwọn gómìnà, àwọn alága ìjọba ìbílẹ̀, àwọn ọba, àwọn èèyàn pàtàkì pàtàkì láwùjọ, ó lójú irú àpèjẹ tẹ́ máa pè wọ́n sí tí wọ́n máa jẹun. Ó lójú àpèjẹ tí ẹ máa jókòó tí ọba máa jẹun láàárín àwùjọ èèyàn. Irọ́ o. Àbí tí ó di gómìnà mélòó tẹ́ rí ló ń lọ fa itan adìyẹ ya ní àwùjọ ní gbangba. Ní gbangba. Irọ́, wọ́n tẹ̀ ń jẹ. Kódà ọwọ́ méjèèjì gan-an ni wọ́n máa fi ń jẹun. Tẹ́ ẹ bá ní àǹfààní ní àti wà ní àwùjọ wọn. Èmi mo ní àǹfààní tí mo máa ń wà ní àwùjọ àwọn èèyàn pàtàkì. Tá a bá ń jẹun, ọwọ́ méjì ẹlòmíì afẹnufàya lọ́tùn lósì ni. Kírú ẹni bẹ́ẹ̀ nírú ipò tó wà kó wà ní àwùjọ. Kó wá máa fà bẹ́ẹ̀. Làwọn èèyàn wá ń zoom fídíò náà ń dìmú ẹ. Kódà láì jẹ́ pé ayé fídíò gan-an, òun ni gbogbo èèyàn ó dájú bò tí wọ́n máa wò. Wọ́n máa tọ́ra wọn gan. Ordinary person tó ń jẹ́ jù bẹ́ẹ̀ lọ wọn ò ní wò ó nítorí pé public figure náà ni. Irú ìtí arákùnrin tá à ń sọ tó ṣe tó bá àwọn tó ń ṣe pọ̀ tí táwọn ayé ò rí wọn ò wò ó nítorí wọn ò sí nípò tí wọ́n lè wò wọ́n. Wọn ò sí nípò tí wọ́n lè wò wọ́n. Àmọ́ ṣá ìwọ tó bá ti wà ní ipò táyé ó máa wò ẹ́, táyé rí ẹ, àfi kó ṣọ́ra. Àfi kó ṣọ́ra nínú ìhùwàsí, nínú ìsọ̀rọ̀, nínú ìṣe. Àfi kéèyàn ṣọ́ra. Ó dáa ní ìsìn bóun ni. Ẹni gómìnà sọ̀rọ̀ bẹ̀tẹ̀ ẹ̀ tí sọ nǹkan tí gómìnà sọ bóyá ńgbà tá a bá ń ṣe ètò lọ́tọ́ bá ṣe ń bá a lọ. Gómìnà fojú kò tọ́ wo irú tó ṣẹlẹ̀, ó ní nǹkan tó kù díẹ̀ káàtó ni pé ó dojú tì ni. Wọ́n ní ó sì jọ tí ò pọn nílé. Àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ síbẹ̀ nìyẹn. Tí gómìnà sọ, inú mi dùn pé ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tí mi tiẹ̀ tí gbọ́ nǹkan tí gómìnà sọ. Nǹkan tí mò ń sọ ó ti ń fàyọ nínú nǹkan náà. Wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi, ojú ò tì mí, tààrà lójú tì. Ẹ̀yin náà wòran pé ó ti tàbùkù bá gómìnà tí a pè ní ọ̀rẹ́ mi nú ẹ̀ pẹ̀lú irú ìhùwàsí yẹn. Mi ì lè bá wọn wí o. Ẹni fún gbéra lọ́tí mu ló ní kó ṣe èbó. Ó ní give me another tumbler. Bẹ́ẹ̀ ni. Ipò wo ni ẹni yìí wà kó tó dé ibi tí a fi sí? Irú èèyàn wo ni? Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ bẹ̀. Ibẹ̀ làá wò ó nítorí ilé làá wò ká tó sọmọ lórúkọ. A ní kò tí ju oṣù 5 báyìí tí wọ́n lórí ipò yẹn. Nítorí ilé làá wò ká tó sọmọ lórúkọ. Bẹ́ẹ̀ ni. Ẹ wo irú ẹni tó jẹ́, irú ipò wo ló wà. A sọ̀rọ̀ lórí ìsàzú níjèlò. Mo sọ fún yín pé ẹ jẹ́ ká lọ bójú wo ẹ̀yìn o, ká wò báwo ló jẹ́, ọmọ ta ni.
irú ìgbésí ayé wo ló ń gbé bọ̀ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀, ẹ wá wo irú ìwà wo ni I expect lọ́wọ́ ẹ̀ kó hù. So irú eléyìí ń sìn ó ti ń jẹ́ ó ti ń tọ́ka sí irú èèyàn tẹ́ni yìí jẹ́ láti ilẹ̀. Àmọ́ ṣáà ní àǹfààní sí ọlá yẹn kò jẹ́ kí a lè rí nígbà náà. Bẹ̀tẹ̀ nígbà tó wá ní àǹfààní sí báyìí, wọ́n ní béèyàn ò báyìí lówó ìwà oníwà lèèyàn ó wò. Tówó bá dé tán èèyàn á hùwà àmọ́rú ẹni tó jẹ́. Irú ẹni tí bàbá yìí jẹ́ ló ń tọ́ka sí fún wa. Irú àpẹẹrẹ wo ni wọ́n wá ń fi lélẹ̀ fáwọn ọmọ kéékèèké. A pè wọ́n ní ọ̀túnba àbí ọ̀túnba kìíní kan lẹ́ pè wọ́n bẹ́ẹ̀. Automatically wọ́n ti fi wọ́n joyè nìyẹn jẹ́ yẹn láwùjọ. Wọ́n sì ní téèyàn ò bá jẹ́ èèyàn rí àwọn lè fi joyè láwùjọ. Irú èèyàn rí wo làwọn ń sọ pé àwọn jẹ́ fún wa. Nínú ìròyìn gan ìròyìn tiẹ̀ tó ń sọ síwájú ó ní ohun tí wọ́n ṣe yìí tí fídíò yẹn dẹ̀ lọ káàkiri ojú òpó ayélujára yìí ìyẹn ti Dáńkú tí wọ́n ṣe wọ́n ní ó jẹ́ ohun tó tàbùkù ẹgbẹ́ ọlọ́kadà gan ní ìpínlẹ̀ yìí. Ẹ wá wò ó, tàbùkù ọlọ́kadà, ṣáà lè sọ pé tàbùkù ọlọ́kadà. Mo ti fẹ́ mẹ́nu dé àwọn eré àyàn nítorí láti ilẹ̀ wá láti máa ń wò wípé ọmọ ọlọ́kọ̀ wípé wọn ì ṣe èèyàn tí a lè gbé sí ipò kan láwùjọ tó jẹ́ ipò fọkàntán àbí ìfinútán, torí kò sí bó ti wù kó rí àti ń fojú wò wọ́n pé ọmọ rẹ̀ kò sí inú ìbọn wọn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló wá ti ń ṣèǹjì nǹkan yẹn, wọ́n ti ń jẹ́ kó yàtọ̀ bí ká má máa rò bẹ́ẹ̀ mọ́. Tá a dẹ̀ ti ń rí nínú ìwà àwọn kan pé rárá o. Ní ayé ìgbà kan rí a ti wò pé tá a bá dé gáréèjì ọmọ ọ̀tá la fẹ́ bá ń bẹ̀. A ti wò pé tá a bá débẹ̀ a lè gbọ́rọ̀ rí lẹ́nu wọn. Àwa náà ti máa ń prepare pé à ń lọ bá àwọn ọmọ ọ̀tá. Àmọ́ nísìnyí wọ́n ti moderate ẹ̀ débi pé wọ́n gan fúnra rẹ̀ tó bá débẹ̀ àti rí ìwà ọmọlúwàbí wà ti rí ara wọn. Kódà ìhun tó wù kéèyàn máa gbé bọ̀ lọ́kàn yìí pé òun ń lọ sọ́dọ̀ àwọn ọmọ ọ̀tá o, èèyàn gan change ẹ̀ ìgbà àjẹpá àwọn eléyìí wọ́n ti ń yàtọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni gbogbo ẹni tó bá ti ń fi ọkọ̀ alùpùpù àbí nǹkan tó fi ń ṣe akérò ojú kan náà la máa fi wò wọ́n. Irú ẹ̀ ni tẹ́ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyí náà àkókò yìí àti ń rí àwọn tó kàwé dáadáa níbẹ̀. Láyé ìgbà tá à ń sọ yìí àwọn tí kò gbọ́ràn ni wọ́n máa ń sábà wà nírú ipò bẹ́ẹ̀ yẹn. Àmọ́ ṣá ní ìsìn ó ti yàtọ̀, yàtọ̀ jọjọ. Àwọn ọ̀mọ̀wé ti wà ńbẹ̀ gidi tó jẹ́ graduate ni o, tí wọ́n wà nídìí pé wọ́n ń wa ọkọ̀ tí wọ́n sì ń fi ọ̀kadà tí wọ́n fi ń ṣe àkérò, tí wọ́n fi kíní ẹlẹ́sẹ̀ mẹ́ta yẹn kẹ̀kẹ́ tí wọ́n fi ń ṣàkérò. Ẹ rí i pé wà yẹn ti yàtọ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n sọ pé ó tàbùkù àwọn gẹ́gẹ́ bí olórí fún wọn. So olórí yẹn láti máa wò wípé ìwà tí olórí ìbáhù náà ni a máa wò ní ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Ẹ wá wo irú eléyìí nísìn. Ó di dandan kí gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀ tó ń darí kán kọminú sí i. Ó di dandan kán kọminú sí i. Kódà ó yẹ kí wọ́n jáde kí wọ́n fẹ̀hónú hàn. Yes, pé ìwà tó hù yìí ó tàbùkù àwọn. Tóun náà fi mọ̀ pé òun ṣe nǹkan tí ó dáa tí á dẹ̀ tọrọ àforíjì. Fẹ̀hónú hàn tẹ́ wá ń sọ yẹn ṣé ń tẹ̀ ń sọ ni wípé kí wọ́n yọ kúrò nípò ni? No. Ẹ mọ̀ ìfẹ̀hónú hàn pé nǹkan tẹ́ ṣe yòókù díẹ̀ káàtó. Ẹ wá tọrọ àforíjì. Á dẹ̀ bọ̀ sórí social media á tọrọ àforíjì. Pé kán sì wà lórí ipò yẹn síbẹ̀. Òun kò sẹ́ni bọ́dọ̀mọdé ṣe mẹ̀kọ́ jẹ tó tí ò ní ra lọ́wọ́ o.
nítorí àrírú ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí ètí bọ́tẹ̀ ń ṣe àárí lórí ètò àríre so a lè fẹ́ lè gbé first offender so ó sì ṣe cover wípé kó tọrọ àforíjì ní ọwọ́ gbogbo àwọn tó ń darí wípé tó ẹ jọ̀ọ́ ẹ ṣàforíjì kó dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ gómìnà ipò òun ti tà ó bojú gómìnà jẹ́ tí ò bá bojú gómìnà jẹ́ gómìnà ò ní sọ̀rọ̀ bojú gómìnà jẹ́ ó bojú gómìnà jẹ́ tí ò bá bojú ẹ̀ jẹ́ ni gómìnà ò ní sọ̀rọ̀ bẹ̀tí gómìnà rí pé ó tàbùkù òun gangan fúnra òun bẹ́ẹ̀ ni ó yẹ kí ọ̀gbẹ́ni yẹn kó bọ́ sí ìta gbangba kó dẹ̀ tọrọ àforíjì ìyẹn gan ló lè tún ìwà ọmọlúàbí ẹ̀ ṣe láì ṣe yẹn àwọn èèyàn ó sì máa wò wípé irú èèyàn wò leléyìí ó dẹ̀ lè kó bá ọjọ́ iwájú ẹ̀ ní orí ipò míì tó bá fẹ́ dù bẹ́ẹ̀ ni a máa wò pé délé ìbátẹ̀ dípò kan ibi bó ṣe máa lọ ṣòwò wa náà rè a máa lọ fowó kó wa sí inú báǹkì onírun. mo rántí ìgbà tí mo sì máa ń jókòó sórí kọ́ńsò ní rédíò orin kan wà tá a máa ń play a máa ń kọ pé ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ ọ̀dà ibi ọ̀rọ̀ wa dé gangan ẹ ti ṣàlàyé ẹ ti sọ̀rọ̀ ẹ ti fi èròǹgbà tí hàn lórí ọ̀rọ̀ Ọ̀túnba Dáńkú táwọn èèyàn mọ̀ sí Dáńkú tí wọ́n jẹ́ alága àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Ògùn ibi tọ́rọ̀ wa dé àwọn kan ní ṣé n tó burú ni wọ́n á fẹ́ béèrè ìbéèrè kan láti bẹ̀ yẹn pé àwọn tí wọ́n pè ní stripper táwọn fúnra wọn máa bọ́ra wọn hò bíi klọ́ọ̀bù báyìí tán máa jó tán máa lọ́ mọ́rin àwọn yẹn ní stripper o àwọn yẹn gangan ẹ ti ṣe ọlọ́pàá rí ṣé n tán ṣe yẹn takò fẹ́ ni. ó takò láìmọye ọ̀nà àmọ́ yá nǹkan tí mo kọ́kọ́ fẹ́ gbé yọ níbẹ̀ ni pé téèyàn bá gbé ọjà lẹ̀ tí ò bá rẹ̀ ní béèrè kí ló ń ta kí ló máa sọ. wọ́n lóun ò ta kí làwọn èèyàn máa wí wọ́n lọ́jà ṣe kí ni ó kùtà àwọn tó ń patronize yẹn gangan ṣe mọ̀ pé àwọn ló túbọ̀ encourage nǹkan yẹn bẹ́ẹ̀ ni àwọn tó ń gbé wọn tí wọ́n ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń lọ nájà àwọn yẹn gangan tí wọ́n bá kó wá tẹ̀ bọ́ra sí wò tó rẹ ní tiẹ̀ wù ẹ́ tí wọ́n ń dá síwọ̀ ẹ tó bá dọ̀là òní wá bọ́ra hòhò mọ́ àwọn tí wọ́n ń gbà kí wọ́n tó yà wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í bọ́ra hòhò wọ́n á bọ́ ṣòkòtò wọ́n á wẹ̀wù wọ́n á máa jó wọ́n á máa lọ́mọ bẹ̀tí ńgbà tí wọ́n rí i pé inú àwọn èèyàn ń dùn sí nǹkan táwọn ń ṣe yẹn ó di kán bẹ̀rẹ̀ sí bẹ́wù. wọ́n bọ́ sí next level. ńgbà àwọn tó rí i pé inú àwọn èèyàn tó ń dùn sí yẹn àwọn tó ń pawó ju ìgbà táwọn wẹ̀wù lọ wọ́n tún bẹ̀rẹ̀ sí bọ́ ṣòkòtò òǹkù pátá. ńgbà àwọn rí i pé àwọn tó ń pawó ju ní ìgbà táwọn sì ń bọ́ ṣòkòtò lọ wọ́n kúkú wá bọ́ pátákó mbẹ́ wọ́n wà ní ìhòòhò wọ́n kú wá ju ara wọn lẹ̀. wọ́n dẹ̀ rí i pé owó ń wọlé fáwọn táwa ní kábáwí ṣe bẹ́ẹ̀ ni tó ń lọ nájà yẹn gangan náà ló yẹ kábáwí tó dẹ̀ ò bá tà tí ọjà ikú tà ẹ rí i pé kò ní gbọ́jà yẹn wá síta mọ́ ìyẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lójú òfin ìwà tí wọ́n ń hù yẹn ìwà tó lè da omi àlàáfíà ìlú rò ní. kí má ṣe gbangba náà ti ń ṣe. bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀gbẹ́ títì. bẹ́ẹ̀ ni ṣe bínú ilé ni. wọ́n ní àwọn ibi tó máa ń. tí àwọn kan bá ẹnìkan bá débẹ̀ yẹn ní ìsìn. wọ́n máa ń láwọn tó máa ń fààyè gbà kan tó débẹ̀. tó jẹ́ pé ẹni tí ò lè mára dúró tó wá yọ nǹkan lágílágí ẹ̀ tóun náà ti gba nǹkan sára tó ti yó ṣé àwọn pẹ́ni tó ti gba nǹkan sára kò ní mọ ìgbà tó ń ó bẹ̀rẹ̀ ìwàkiwà ní híhù kí wọ́n èèyàn á bẹ̀rẹ̀ ìwàkiwà mẹ́yẹn kí àwọn tí wọ́n ń dúró síbẹ̀ tí wọ́n ń gáìdì wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí lùrú ẹni bẹ́ẹ̀
àwọn tí yẹn náà kó wá kí wọ́n jẹ́ èèyàn tiẹ̀ kí wọ́n dájà lẹ̀ kó di pé wọ́n fọ́gbò wọ́n ń gúnra wọn wọ́n ń para wọn ìjọba wa rí nígbà náà rí pé nǹkan wọn ṣe ò dáa ó wà lọ́wọ́ ìjọba àwọn agbófinró wa kí ni wọ́n ń wò kí ni wọ́n ń ṣe gbogbo irú ibẹ̀ yẹn ló yẹ kí ìjọba fòfin dè pé irú wà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa wáyé ń bẹ̀ àwọn sàmì tó bá wọn wí gbọ́dọ̀ àwọn táwọn wò ní àwọn bàbá yìí náà la tún rí ń bẹ̀ yìí ṣé àwọn abẹnugan wa náà kọ́ la tún rí ń bẹ̀ náà ìwọ tó fẹ́ lọ ọbẹ̀ kì í ṣe ordinary person ní lọ ọbẹ̀ torí náà ti sọ lẹ́ẹ̀kan ó lójú ẹni tí wọ́n jẹ́ ó débẹ̀ irú àwọn wò àwọn abẹnugan ẹni tó lówó ẹ̀ lọ́wọ́ kó tó dépò lówó lọ́wọ́ kó tó dépò kan ẹni tó bá lówó ṣe mọ̀ pé alágbára ni ìwọ tó ní ordinary 100,000 naira lọ́wọ́ ò lè débẹ̀ o 100,000 ẹ̀ tó sì ń wo bó ṣe fẹ́ náà ìyàwó fẹ́ jẹun ọmọ fẹ́ jẹun ńlé ṣé wọ́n ní wàá lọ ọbẹ̀ irú èèyàn wo ló jẹ́ láwùjọ. sí tẹ wá sọ báyìí wípé irú alága àwọn ọlọ́kadà yìí báyìí pé owó ẹgbẹ́ ló wá ná rú bẹ̀. ẹ wo irú ipò tó wà ẹ̀yin ẹ wo irú ipò tó wà ibi tí èèyàn ti ń rí owó ìfà jù níbẹ̀ àwọn ọbẹ̀ yẹn owó ìfà owó téèyàn ò ṣiṣẹ́ fún owó tá a lọ ní lọ́wọ́ gbà tá a gbà a lọ ní lọ́wọ́ gbà àwọn kan á ṣiṣẹ́ lọ wọn nínú òjò ẹ gba tíkẹ́ẹ̀tì ẹ ní ẹ ń fún wọn tíkẹ́ẹ̀tì ẹ gbowó yẹn jọ kílẹ̀ fi ṣe fún wọn ìdàgbàsókè wo lẹ fi ń ṣe kí ló dé tẹ́ fi rú owó bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ra alùpùpù jọ kẹ́ ẹ máa gbé fún àwọn ọmọ ẹgbẹ́ ní owó pọ́ọ́kú kẹ́ ẹ subsidize ẹ̀ fún wọn alùpùpù ló ti di 1.5 báyìí ẹ̀yin ò ṣe lọ fún owó wọn yẹn là á jọ kẹ́ ẹ máa gbé fún wọn ní 1 million instead 1.5 pẹ̀tẹ́ ẹ kó rú owó bẹ́ẹ̀ ẹ wá lọ fi ṣèṣekúṣe ẹ lọ wo irú iye ilé tó ti kọ́ ní ìwọ̀nba yìí tó dépò yẹn ẹ lọ béèrè ẹ lọ wò ó irú èèyàn wo ló jẹ́ kó tó débẹ̀ nígbà ó débẹ̀ tán ẹ lọ wo ibi tó wà ẹ wo ipò tó wà iṣẹ́ kí ló ṣe ṣé ó wà lórí ọ̀kadà tí ń gbàlùkù kiri a wá fi ẹ́ sípò tó lè máa fi ń pé ká fi mánéèjì àwọn aláìní la fi ẹ́ sí ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀dà ibi ọ̀rọ̀ dé yìí ọ̀rọ̀ àmọ̀ràn gan ti fara hàn nínú àwọn ọ̀rọ̀ yín ẹ dárúkọ yín fáwọn tó ń wé ìjákèjádò àgbáyé kẹsì pé náà. adúpẹ́ orúkọ tèmi náà ni olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùúdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun l'Abẹ́òkúta bóyá torí ẹ̀ wọ́n ṣe fi mí jẹ amúlùúdùn bẹ́ẹ̀ ni torí gbogbo ohun tó bá jẹ́ tọ́ tílù ó fi dáa tí ó túbà tí ó túṣẹ tí agboolé tí ó dáa tí ọ̀dẹ kálukú yóò dáa náà lèmi máa ń fẹ́ sọ mo dẹ̀ máa fẹ́ ṣe nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 08034275939 08034275939 ẹ ṣé púpọ̀. tọ́ kò ní jù báyìí lọ o àmọ́ rírì yín ẹ má gbàgbé lórí Bembeyeke a ní ètò kan Bembeyeke lórí Yorùbá pọ́nbélé tó sì ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ a máa ń jẹ́ káwọn èèyàn láǹfààní sí ẹ̀bùn owó lórí ètò náà ẹ̀yin náà lè ṣàtìlẹ́yìn ẹ̀yin náà sì tún lè kópa bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ilẹ̀ sórí Bembeyeke comedy bẹ̀ lẹ́ẹ̀tì rí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ bí gbogbo ẹ̀ ṣe lọ ńbẹ̀ kò mọ síbẹ̀ nìkan bẹ́ẹ̀ bá fẹ́ ká ṣe documentary fún yín yálà fún iléeṣẹ́ yín tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún tó ń ti dojúkọ tẹ̀ ti dojúkọ títí dé àsìkò tí ìtẹ̀síwájú yẹn ṣì ń dé ẹ fẹ́ ṣe àkálẹ̀ rẹ̀ ara àṣẹ tá a gbé dání ni kò mọ síbẹ̀ nìkan ẹ tún fẹ́ ṣe ọjọ́bí àtàwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìrírí ẹ láǹfààní àti kàn sí wa Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní Bembeyeke ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke.
jàǹfààní oṣù december tọdún tuntun 2025 ní Isnad Estate Shimawa agbègbè táyé ń sọ. Isnad Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù december tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò december tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.